Ó lágbára o. Wọ́n máa ń sọ wípé dídùn dídùn báyìí òun ni ìrántí olódodo. Ṣé ti gbọ́n tó ṣẹlẹ̀ sí Fathia Williams ní etí ibojì ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ń ṣe ìrántí wípé ó pé oṣù 6 tí ìyá ṣaláìsí tó jẹ́ Ọlọ́run nípè. Èyí sì ni gbogbo àwọn pabambarì èyí tó ṣẹlẹ̀ létí ibojì náà. Bíọ́lá Adébáyọ̀ òun náà mà ti bọ́ síta gbangba báyìí. Ṣé mọ̀ pé wọ́n ní etí tó bá gbá lọ ó yẹ kó gbọ́ àbọ̀. Òun náà ló ṣe bọ́ síta láti wá sọ ìròyìn fún gbogbo àwọn ọmọ Nàìjíríà nípa ìyá tó gbé wá sí orí ìkànnì rẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí wípé ọmọ rẹ̀ tó wà lókè òkun ńṣe ni ó máa ń ná àfi bíi bàrà tó. Mide Martins náà òun náà balẹ̀ sí Mushin. Ẹ wá gbọ́ ohun tí àwọn ọmọ Mushin tí wọ́n ṣe fún Mide Martins yóò tọ́. Wọ́n dínà mọ́ mi nígbà ìgbéyàwó ọmọ mi, wọn ò tiẹ̀ jẹ́ kí n ṣe bíi bàbá fún un títí tí ó fi dàgbà léyìí tí kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Bàbá ọmọ Tọ́pẹ́ Àlàbí òun ló máa fi gbàjarè yìí síta tó sì ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé níṣe ni òun gbé Tọ́pẹ́ Àlàbí lọ sí ilé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà la rí gbọ́. Ta ni a mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa gbogbo? Davido mà ti fi gbàjarè síta. Ó ti ké sí Donald Trump ní ìlú Amẹ́ríkà wípé kó wá bá wọn dá sí ọ̀rọ̀ ìbò eléyìí tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ìdí sì rèé, eléyìí náà ni ìdí tí ó fi ké sókè báyìí torí wípé ó ń bọ̀ àwọn ni wọ́n máa ń sọ wípé à ń dẹ́ẹ̀dẹ́ o. Tó bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumini àwọn méjèèjì bí wọ́n ti balẹ̀ sílé ìjọsìn. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ àti ohun tí àwọn èèyàn ṣe fún wọn àtún táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbépò yẹnu lórí ayélujára. Tó ó wá ti ṣẹlẹ̀ o. Rotimi Salami òun náà bọ́ síta. Ẹ wá gbọ́ ohun tó ṣe ìyẹn ní ọjọ́ ìbí ti Allwell Adémọ́lá tó yẹ kó pé 50 ọdún ní ọdún tá a wà yìí. Ẹ wá gbọ́ ohun tó ṣe torí wípé ó ṣe ọjọ́ ìbí fún bí ó tiẹ̀ jẹ́ pé òun gangan fúnra rẹ̀ kò sí lókè èpẹ̀ mọ́. Tó Àlàó Màláíkà ó mà ti sọ̀rọ̀ sókè. Èyí sì ni ohun tó sọ nípa Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ sì ni ẹ wá gbọ́ ohun táwọn olólùfẹ́ àwọn méjèèjì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ sí ara wọn báyìí nítorí pé ó ti di wọ́lùkọlù láàrin àwọn ẹgbẹ́ méjèèjì yìí o. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn àti mùkúnú ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ ní ìgboro ayé. Àwa ò ní jẹ́ kí tí yín ó di sí òótọ́. Níṣẹ́ la dédé gbọ́ wípé wọ́n pe Àlàó Màláíkà fún ìfọ̀rọ̀wérọ̀ kan léyìí tó sì jẹ́ wípé ní ẹni tó máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun ló bá bẹ̀rẹ̀ sí ní bí léèrè àwọn nǹkan kan ìyẹn nípa Saheed Òṣùpá. Ṣùgbọ́n àwọn èsì tó fún onífọ̀rọ̀wérọ̀ ọ̀hún ó lágbára ó sì lékenkà. Eléyìí ló sì mú kí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá kí wọ́n tutọ́ sókè kí wọ́n tún fojú gbà wípé kò mà tọ́ sí Àlàó Màláíkà lẹ́nu ní gbogbo ohun tó ń sọ nípa Saheed Òṣùpá yìí. Wọ́n ní bó ni èèyàn ti máa ń wí irú ọ̀rọ̀ báyìí nípa akẹgbẹ́ ẹni àti ẹni téèyàn sọ wípé èèyàn fẹ́ràn. Tó onífọ̀rọ̀wérọ̀ òun ló béèrè lọ́jọ́ náà wípé kí ni nǹkan tó fa ìdí ìjà tó wà láàrin òun àti Saheed Òṣùpá nígbà náà kó tó di pé wọ́n parí rẹ̀. Ṣùgbọ́n èsì tó fún yìí ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ó ní òun bóun ṣe wà yìí òun kì í ṣe tọ́ọ̀gì wípé bí iṣẹ́ fújì bá ṣe é ṣe ni bí ò bá ṣe é ṣe nǹkan míì ni àwọn ò wá ṣe. Ó ní ṣùgbọ́n ṣe rí Saheed Òṣùpá bó ti wà ní ó ní tọ́ọ̀gì ni àti pé ìta pátápátá òun náà ni Saheed Òṣùpá. Gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí òun ló mú káwọn olólùfẹ́ rẹ̀ tutọ́ sókè kí wọ́n fojú gbà á. Ní àwọn olólùfẹ́ Àlàó Màláíkà náà bá gbóhùn sókè àwọn náà sọ pé àwọn ń bẹ ń bí o. Bẹ́ẹ̀ làwọn náà bá gbóhùn sókè wípé níṣe ni àwọn ọmọ lẹ́yìn Saheed Òṣùpá níṣe ni wọn ti ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ pé òótọ́ ọ̀rọ̀ òun gan òun ló máa ń bí wọn nínú torí pé òótọ́ ọ̀rọ̀ pátápátá òun náà ni Àlàó Màláíkà tóun náà jẹ́ olórin fújì nì ló sọ síta ìyẹn nípa ọ̀rọ̀ Saheed Òṣùpá. Èyí ló wá di yánpọnyánrin tó sì ti di gbọ́n mi sí omi òtó láàrin àwọn ẹgbẹ́ méjèèjì yìí báyìí tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ń sọ wípé
kò yẹ kí irú ọ̀rọ̀ báyìí kó jáde lẹ́nu Àlàó Màláíkà. Òun náà la rí gbọ́, ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. Ó lágbára o. Rótìmí Sàlámì tó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré wa ó mà dán bẹ́bẹ́ wo ní ọjọ́ 9 oṣù kẹjọ èyí tá a wà yìí. Òun ló yẹ kí Allwell Adémọ́lá kó pé 50 ọdún lórí òkè èèpẹ̀ ṣùgbọ́n ikú dóró ikú mẹ́nire lọ. Òun náà ni àṣírí tó bọ́ síta, ṣùgbọ́n kàkà kí kó wá gbàgbé ọjọ́ náà, níṣe ló ṣèrántí ọjọ́ náà àti òun àtàwọn akẹgbẹ́ rẹ̀ mìíràn ni wọ́n bá lọ sí etí ibojì Allwell Adémọ́lá tí wọ́n sì lọ ro gbogbo àwọn oko tó wà ń bẹ̀ tí wọ́n tún ibẹ̀ ṣe dáadáa. Kódà àwọn ọ̀rọ̀ tí wọ́n tún sọ sórí ayélujára ni wípé irú ọjọ́ òní òun ni ó yẹ kó máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí kínú àwọn ó sì máa dùn lápapọ̀, ṣùgbọ́n ikú dóró ó ti mú Allwell Adémọ́lá lọ, léyìí tó jẹ́ wípé kò sí lókè ìpẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. A gbàdúrà wípé kí Elédùà kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Òun náà ní arígbọ́. Ẹ̀yin náà ẹ bá wa lọ sábàlá àríwísí láti tẹ RIP síbẹ̀ fún Allwell Adémọ́lá àti láti kí àwọn akẹgbẹ́ rẹ̀ yìí wípé wọ́n kú iṣẹ́ takuntakun èyí tí wọ́n ń ṣe lẹ́yìn ìgbà tí ó ti kúrò ní àárín wọn tán. Òun náà la rí gbọ́ o. Tàdé amúwáfẹ́yìn olólùfẹ́ wa Davido ó ti wá ṣẹlẹ̀ báyìí lòun náà bá fi gbàjarè síta ìyẹn sí Donald Trump ló bá sọ wípé àwọn tí ẹ fẹ́ kí arákùnrin yìí àwọn fẹ́ kí ó bá wọn dá sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí, ìyẹn nínú oṣù tá a wà yìí gangan. Òun náà ni ìbò ọ̀hún yóò wáyé. Ó ní òun ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ tàbí wọ́lùkọlù kankan, wípé òun fẹ́ kí ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun kó lọ nírọ̀wọ́rọsẹ̀. Láwọn ẹlòmíín bá gbáyà wípé kí ló kan Donald Trump pẹ̀lú ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun àti wípé kí ni báwo la ṣe pín ìtàn ajá tó wá kan lè mọ́mù. Èyí náà la rí gbọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíín sì ń sọ wípé ohun tó yẹ kó ṣe òun náà ni ó ṣe yìí nítorí pé kò fẹ́ wàhálà àti wípé àlàáfíà pátápátá òun náà ni ó fẹ́ ní ibi ìbò òun ló jẹ́ kó ṣe èyí. Òun náà la rí gbọ́ tá a ní amúwá sí etí ìgbọ́ tìyín náà. Bíọ́lá Adébáyọ̀ mà tún ti fi gbàjarè síta. Ó gbé gbàjarè síta o. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ wípé etí tó bá gbá lọ ó yẹ kó gbọ́ àbọ̀ náà. Ṣé ẹ bá gbàgbé, bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ jẹ́ kémi ó sáré rán yín létí pé ó gbé ìyá kan wá sí orí ìkànnì rẹ̀ tó pè ní Talk to Be. Ó gbé ìyá ọ̀hún wá tí ìyá ọ̀hún sì ti dàgbà tó ní òkè òkun lòun wà lọ́dọ̀ ọ̀kan lára àwọn ọmọ òun. Ó ní ìyá òun níṣe ni ọmọ rẹ̀ òun a máa lù bí bàrà a sì máa fìyà jẹ. Ọlọ́run má jẹ́ bí ọmọkọ́mọ, kọ́lọ́run má jẹ́ àṣemọ bí. Òun náà ni àdúrà tí gbogbo àwọn abiyamọ máa ń gbà. Eléyìí òun ló wá mú kí ó ké gbàjarè síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ láti dáwó fún ìyá ọ̀hún láti mú padà wá sílé, torí àwọn ọmọ yòókù ni wọ́n sọ wípé àwọn ò ní owó táwọn lè fi gba ìyá àwọn padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà, léyìí tó sì já sí wípé ọmọ rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ lọ́hùn-ún níṣe ni ó máa ń fìyà jẹ, kódà a tún máa lu ìyá bíi bàrà. Ó wá padà wá láti wá sọ wípé àwọn ti rí nǹkan ọ̀hún ṣe ní àṣeyọrí o, wípé àwọn ti gbé ìyá ọ̀hún padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì ti bọ́ lọ́wọ́ ìyà àjẹfẹ́ẹ̀kú lọ́wọ́ ọmọ tó bí nínú. Òun náà ni àníká tún mú wá sí etí ìgbọ̀yín. Kódà Bíọ́lá Adébáyọ̀ gan òun fúnra rẹ̀ ló lọ pàdé ìyá ọ̀hún ní pápákọ̀ òfurufú nígbà tó balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà la ní ká mú wá sí etí ìgbọ̀yín wípé ká má jẹ́ kí etí yín kó di sí. Ẹjẹ́ tún wá gbé yín dé ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumini làwọn méjèèjì bá múra rètérètè. Kódà ìmúra yìí ó ga lọ́pọ̀lọpọ̀, ó lékè ńkà. Níṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ẹbí wọn tọrọ ẹbí pẹ̀lú bí wọ́n ti rí àwọn méjèèjì tí wọ́n yọ bí ọjọ́ bí ìtànṣán òòrùn yìí. Ó lágbára. Ní àwọn méjèèjì bá balẹ̀ sí ilé ìjọsìn láti lọ fi ògo fún ọba àtòdá wọn sí, eléyìí tó sì fi gbogbo àwọn ohun rere wọ̀nyí tó fi ta wọn lọ́rẹ. Ṣùgbọ́n nǹkan kan wá ní àwọn èèyàn má ṣàkíyèsí o. Ṣé ẹ mọ̀ pé bí gbogbo àwọn èèyàn bá ń wo nǹkan ní ẹ̀gbẹ́ kan, àwọn míì á tún máa wò ní agbọn ibòmíì. Wọ́n ní níṣe ni wọn ò tiẹ̀ gbé King Kaga lọ sí ilé ìjọsìn ọ̀hún, pé kí ló dé tí wọn ò jẹ́ káwọn rójú King Kaga, àti wípé kíbo ni wọ́n gbé King Kaga sí tí ò jẹ́ kí wọ́n gbé wọ inú ilé ìjọsìn lọ. Bẹ́ẹ̀ ni a tún wá rí àwọn ẹlòmíì náà táwọn náà tún ń dá wọn lóhùn wípé ilé ayé gbẹgẹ́ àti wípé ọgbọgbọ́n
báyìí òun làgbàlagbà fi máa ń sá fún màálù. Òun ni ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà tó ń fi ọ̀rọ̀ náà ṣe tí ò fi tí ì jẹ́ kí ó gbé ojú ọmọ náà sí orí ayélujára, àti wípé bó bá sì ti wu ni láti ṣe nǹkan ẹni. Wọ́n ní bó bá ti wu ni láti máa ṣe ìmọ̀lẹ̀ ẹni. Òun náà ni ọ̀rọ̀ tí a rí gbọ́. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ gbọ́ ṣó dára bí wọn ò ti gbé King Kanga lọ sílé ìjọsìn yìí, àbí níṣe ni ó yẹ kán gbé lọ? Èrò ọkàn yín ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section ká lè mọ ohun tó wà lọ́kàn tiyín náà. Tọ́ ṣé ẹ ti gbọ́n táwọn ọmọ Mushin tí wọ́n ṣe fún Mide Martins bó ti balẹ̀ sí agbègbè wọn? Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Bó ti dé agbègbè Mushin níṣe làwọn èèyàn má bò bí ìsábò ẹyin. Ẹ ó ti mọ̀ wípé gbajúgbajà kan òun ló balẹ̀ sí agbègbè ọ̀hún. Bó ti débẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rọ̀gbà yíká, kódà níṣe ni wọ́n fẹ́ lè rọ̀ lulẹ̀. Níṣe ni olúkálukú ṣà ń fà láṣọ lọ́tún náà ń fà láṣọ lósì. Ẹ ó ti mọ̀ wípé ẹni tó nífẹ̀ẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ òun gan ni Mide Martins. Kódà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sì làwọn èèyàn ní àwọn rí kọ́ lára rẹ̀, nítorí wípé kò tiẹ̀ lé wọn yànyàn báwọn ọmọ ọ̀hún bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rọ̀gbà yíká bẹ́ẹ̀ láṣìírí tí wọ́n ń pariwo eré rẹ̀ èyí tó gbé jáde tó mú kí ó tún ṣe gbajúgbajà lẹ́nu lọ́ọ́lọ́ yìí tó porúkọ rẹ̀ ní Ìyá. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi orúkọ sinimá yìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi pè é tí wọ́n ń pè ní Ìyá Ìyá Ìyá. Bẹ́ẹ̀ ni òun náà sì ń rẹ́rìn sínkìn tínú rẹ̀ ń dùn láàrin gbogbo wọn. A kí wọn wípé wọ́n kú iṣẹ́ takuntakun àti ìfọmọnìyàn ṣètò. Òun náà la rí gbọ́. Ta ni ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo? Ó wá ti ṣẹlẹ̀ báyìí o. Fathia Williams ó mà balẹ̀ sétí ibojì. Wọ́n ní ikú dóró ikú mẹ́ni re lọ. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Fathia Williams ó ń ṣe ìrántí ọjọ́ ìbí òkú ìyá rẹ̀ lélẹ́yìí tó pé oṣù 6 ìyẹn nínú oṣù tá a wà yìí. Ó lágbára lọ́pọ̀lọpọ̀ o. Kódà bí wọ́n ti wá lọ sétí ibojì ọ̀hún àtàwọn ọmọ náà ni wọ́n jọ lọ síbẹ̀, ní ó sì jẹ́ wípé wọ́n fún àwọn ọmọ ọ̀hún ní àǹfààní láti sọ ohun kan tàbí méjì nípa ohun tí wọ́n mọ̀ nípa ìyá wọn. Ó lágbára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé olúkálukú ló ṣà ń sọ ohun tí ó fẹ́. Kódà wọ́n ní ìbádùn máwọn kó jẹ́ pé ìyá ṣì wà láyé, torí pé abiyamọ tòótọ́ òun náà ni ìyá ọ̀hún, léyìí tí ó sì jẹ́ pé olúkálukú náà ló sọ ohun rere àti ohun dúndùn nípa ìyá ọ̀hún. Kódà àti gbogbo àwọn tí ó péjọ síbẹ̀ pátápátá gbogbo wọn náà ni wọ́n rí nǹkan kan tàbí òmíràn sọ nípa ìyá ọ̀hún. A kí wọn wípé Fathia Williams wípé wọ́n kú ara fẹ́ra kú màmá, àti wípé wọ́n sì kú ìdèlé, torí wípé ẹkú ilé báyìí òun náà la máa ń kí ara ilé, ṣùgbọ́n ní titi wọn yìí wọ́n kú ìdílé màmá wọn. A sì gbàdúrà wípé màmá kí Ọlọ́run ó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Òun náà la rí gbọ́. Ta ni a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa? Pábánbárì ó ti wá ṣẹlẹ̀ báyìí o, nítorí wípé ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí òun la tún gbé wá sórí ìròyìn lónìí báyìí, nítorí pé bàbá ọmọ Tọ́pẹ́ Àlàbí ìyẹn ọmọ rẹ̀ Ayọ̀míkù tó jẹ́ àkọ́bí ọmọ rẹ̀ gangan, bàbá rẹ̀ gan ti wá fárígá báyìí o, tó sì ti sọ̀rọ̀ sókè wípé níṣe ni Tọ́pẹ́ Àlàbí kò tiẹ̀ jẹ́ kóun ó rójú rí ọmọ òun, kì í sì ṣe wípé òun jẹ́ àbímọmáwò, wípé Tọ́pẹ́ Àlàbí gangan ni ò fóun ní àǹfààní láti rí ọmọ òun tàbí láti ṣe ìtọ́jú rẹ̀, tó sì ti wá gbogbo ẹ̀ máyà pátápátá báyìí, àti wípé àwọn ọ̀rọ̀ mìíràn òun ló ti gbìn sí ọmọ náà nínú, tó sì fi ń ṣe ìhùwàsí sí òun, tó sì ti wá jẹ́ wípé ó tún pa orúkọ ọmọ náà dà kúrò ní orúkọ òun, ó pa orúkọ rẹ̀ dà sí Àlàbí, léyìí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní kódà ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ tó yẹ kí òun ó ṣe gẹ́gẹ́ bí bàbá sí ọmọ tóun bí nínú, wípé Tọ́pẹ́ Àlàbí kò máa fóun láǹfààní láti ṣe ọ̀kankan nínú rẹ̀, àti wípé ó ti wá kọ ẹ̀yìn ọmọ òun sí òun pátápátá báyìí, tó jẹ́ pé níṣe ni kò tiẹ̀ fẹ́ rí imí òun láàtàn. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun tiẹ̀ máa ń rí i pé, ṣùgbọ́n nísìn níṣe ni òun kì í tiẹ̀ rí i pé rárá mọ́, tí ó wá fi wá di pé bàbá mìíràn ló wá ń ṣe bíi bàbá fún ọmọ tóun bí nínú. Ó ní kì í ṣe wípé òun ò fẹ́ ṣe ojú gẹ́gẹ́ bí ó ti yẹ kóun ṣe bí bàbá, ó ní kí òun kì í ṣe àbímọmáwò, ṣùgbọ́n Tọ́pẹ́ Àlàbí gangan ni kò fóun láǹfààní láti ṣe ẹ̀tọ́ òun lórí ọmọ òun. Ó tún wá sọ síwájú wípé kì í ṣe pé òun ò rọ́mọ rí tàbí òun kò bímọ míì, kódà ó bí ọkùnrin ó tún bí obìnrin. A tún wá rí ọ̀kan lára àwọn àbúrò bàbá òun tóun náà sọ̀rọ̀ sókè, torúkọ rẹ̀ jẹ́ Victor.
ó sọ̀rọ̀ sókè wípé irọ́ pátápátá òun ni Tọ́pẹ́ Àlàbí fi léde nígbà tí ó máa ń sọ wípé ẹ̀gbọ́n òun máa ń fìyà jẹ òun, ó nítorí wípé kí ni ẹ̀gbọ́n òun tó jẹ́ bàbá fún Ayọ̀míkù ó ní níṣe ni ó máa ń tọ́jú Tọ́pẹ́ Àlàbí bíi ẹ̀yìn ojú ni, wípé níṣe ló máa ń kẹ́ gẹ̀gẹ̀, wípé kódà nítorí ti Tọ́pẹ́ Àlàbí ó ti lu òun rí nítorí Tọ́pẹ́ Àlàbí. Èyí ó lágbára lọ́pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ wípé wọ́n ní ta là á fún ní ọkọ́ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀, òun náà ni ọ̀rọ̀ yìí ti wá dà báyìí. ẹ gbọ́ kí lẹ̀yin náà rí sí i. Làwọn míì bá ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí òun ló yẹ kó jẹ́, wípé bí Àlàbí Sọjí Àlàbí bó ti ń ṣe bí bàbá fún ọmọ òun náà ni ó dára nítorí pé òun ló tọ́jú rẹ̀ di bí ó ti wà yìí. Bẹ́ẹ̀ làwọn míì náà sì ń sọ pé lọ́jọ́kọ́jọ́ bàbá ọmọ ló lọ́mọ. ẹ gbọ́ ohun tẹ́yin náà bá rí sí, ẹ bá wa fi sábàlá àríwísí ìyẹn comment section láti mọ èrò ọkàn tiyín náà. ṣé bí Sọjí Àlàbí ṣe ń ṣe gẹ́gẹ́ bí bàbá fún ọmọ yìí ìyẹn Ayọ̀míkù òun ló dára ni, tó sì jẹ́ wípé bàbá rẹ̀ gangan tó bí ó wà láyé, kìí ṣe pókú, kìí ṣe pé nǹkan kan ṣe. kí ni èrò ọkàn tiyín náà lórí ẹ̀? ẹ bá wa fi sábàlá àríwísí. kò ní ju báyìí lọ lórí ìròyìn lónìí. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. wọ́n máa ń sọ wípé kìí dùn kó pọ̀ sókí báyìí òun náà lọ bí oge. ẹ ṣé fún ìfarabalẹ̀ yín. etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. àwa náà tá à ń múròyìn náà wá fún yín, a ó máa rí yín bá ní gbogbo ìgbà, a ò sì ní ṣaláwá tí ara wa. ẹ̀yin lé a ó máa bá àwa náà ní ẹ ó máa rí ní gbogbo ìgbà. ẹ ṣé o, ó dìgbà kan náà, ó dàbọ̀.